tún ti ṣẹlẹ̀ o, ẹ̀sìn yìí pọ̀. Portable fi Queen Dami sí ẹ̀sìn Awórò. Àṣé lóòótọ́ ni olórí Aláàfin tẹ́lẹ̀ rí ti padà sọ́dọ̀ wèrè olórin nì. Portable ní ọmọbìnrin náà bá ní òun yóò gbé lọ sílé ẹjọ́. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀. Èyí ni bí ìyá Fathia Balogun ṣe kú nígbà tí ó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lọ́wọ́. Ẹ farabalẹ̀ kí a jọ jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀rọ̀ tí ó lọ láàrin ọmọkùnrin tí ẹnu kì í sìn lára rẹ̀ ní Habib Kìkíọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Portable àti ọmọbìnrin tí ó ti fi ìgbà kan jẹ́ olórí láàfin Ọ̀yọ́ ìyẹn Queen Dami ti di season film báyìí o. Àwòmọ́ lè wò tán ni nígbà tí àwọn ènìyàn rí ìwé tí lọ́ọ̀yà Queen Dami kọ sí Portable níbi tí àwọn agbẹjọ́rò rẹ̀ ti ní ọmọkùnrin olórin ní ba orúkọ Queen Dami jẹ́ àti pé ó gbọ́dọ̀ kó gbogbo ọ̀rọ̀ tí ó sọ náà jẹ. Ṣebí ni àwọn tí ó fẹ́ràn Portable ti bẹ̀rẹ̀ sí ní káyà sókè tí wọ́n sì ń sọ wípé ṣé kìí ṣe wípé Portable tún ti súnmọ́ bèbè ẹ̀wọ̀n báyìí tí wọ́n sọ pé Queen Dami tún fẹ́ rán ní ẹ̀wọ̀n. Ṣé obìnrin ló kúkú rán lọ sí ọgbà ẹ̀wọ̀n tí ó ṣẹ̀ṣẹ̀ dé láìpẹ́ yìí? Agbẹjọ́rò rẹ̀ èyí tí wọ́n pe orúkọ ara wọn ní Juterian Legal ni wọ́n kọ ìwé sí Portable. Ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan ní orí ayélujára ní ọjọ́ kẹjọ oṣù kejì ọdún tí a wà yìí níbi tí ó ti ń fọ́nu wípé òun sì ń fẹ́ oníbàárà wọn ìyẹn Queen Dami. Òun sì ń bá a lò pọ̀ tí ó sì ń sọ àwọn ọ̀rọ̀ ìtìjú àti ìbanilórúkọ jẹ́ nípa ọmọbìnrin yìí. Èyí ni àwọn agbẹjọ́rò korojú sí tí wọ́n sì rí bí ìgbà tí ó ń dúnkokò mọ́ oníbàárà wọn tí ó fi ń ṣẹ̀sín lórí ayélujára. Lọ̀rọ̀ náà jọ nítorí kò sí ohun tí ó jọ mọ́ ohun tí ó sọ yìí láàrin òun àti Queen Dami. Bẹ́ẹ̀ ni wọ́n ní ó gbọ́dọ̀ kó ọ̀rọ̀ rẹ̀ jẹ. Ṣé lọ́sẹ̀ tí ó kọjá ni Portable ṣe ìfọ̀rọ̀wérọ̀ orí ayélujára kan lóòótọ́ níbi tí ó ti sọ wípé òun àti olórí Aláàfin tẹ́lẹ̀ rí tí wọ́n sì fi ìgbà kan pín gàárì ìyẹn Queen Dami ti padà sọ́dọ̀ ara wọn. Ó ní òun ti ń bá ọmọbìnrin náà sùn padà tí òun sì ń fún un ní owó bẹ́ẹ̀ ni ó ń wá sí ọ̀dọ̀ òun. Portable sọ lásìkò ìfọ̀rọ̀wérọ̀ náà pé kò sí obìnrin tí òun lè fẹ́ tí ó máa lọ sí ibì kan. Ó ní bí wọ́n bá lọ wọ́n tún máa padà wá bá òun ni. Ó wáá fi àìdùnnú rẹ̀ hàn bí Queen Dami ṣe parọ́ pé kò sí àjọṣepọ̀ kankan pẹ̀lú rẹ̀ àti pé ọ̀rọ̀ tí ó sọ nígbà tí ọmọkùnrin kan tí ó máa ń sọ̀rọ̀ lórí ayélujára nì Ọlọ́bàṣà ló bá a sọ̀rọ̀ tí ó sì wí pé òun kò tiẹ̀ mọ̀ bóyá Portable wà láyé àbí bẹ́ẹ̀ kọ́. Ó dùn ọmọkùnrin tí ó máa ń pe ara rẹ̀ ní Tony Montana. Báwo ni Queen Dami ṣe máa sọ wípé òun kò mọ̀ bóyá òun sì wà láyé lẹ́ni tí ó jẹ́ wípé ilé òun ni ó ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ náà tí ó sì jẹ́ wípé òun ń bá a lò pọ̀ bẹ́ẹ̀ ni òun tún ń fún un lówó. Nítorí àṣírí tí Portable tú yìí ni Queen Dami ṣe fi lọ́ọ̀yà halẹ̀ mọ́. Ṣùgbọ́n bóyá ni ọmọbìnrin yìí mọ̀ pé Portable kì í ṣe ẹni tí ènìyàn lè bá ṣe irú rẹ̀ torí ọmọkùnrin náà ti gbé ẹ̀rí jáde ṣe ẹni tí ó bá fẹ́ pa irọ́ nìkan ló máa sọ wípé ẹlẹ́rìí òun wà ní ọ̀run. Portable tí wọn kò fi àkísà ju ẹnu rẹ̀ ní kékeré tí ó jẹ́ pé kò sí ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tí wọ́n lè bá a sọ tí kò ní tú sí gbangba ti fẹ́ ìdí Queen Dami síta. Ó sì ti já irọ́ burúkú pé kò sí nǹkan kan láàrin òun pẹ̀lú rẹ̀. Níṣẹ́ ni ọmọkùnrin olórin tí wọ́n tún máa ń pè ní ìkà of Africa lọ gbé ìtàkùrọ̀sọ tí ó wáyé láàrin òun àti Queen Dami tí ó gbà sílẹ̀ jáde. Níbẹ̀ ni Portable ti ń béèrè ìdí tí Queen Dami fi lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Ọlọ́bàṣà tí ó sì tún sọ wípé kí wọ́n má da orúkọ rẹ̀ pẹ̀lú òun mọ́ nínú ìtàkùrọ̀sọ náà. Ní Queen Dami fèsì wípé ohun tí ó jẹ́ kí òun sọ bẹ́ẹ̀ ni pé àwọn ò nílò irú nǹkan bẹ́ẹ̀ lásìkò yìí. Ó ní àwọn ènìyàn yóò kàn máa gbé ọ̀rọ̀ òun kiri káàkiri orí ayélujára ni. Tí òun bá sọ wípé àwọn tó ti jọ wà papọ̀ báyìí àwọn kò sì nílò irú nǹkan bẹ́ẹ̀ mọ́. Báyìí ni Portable tún bẹ̀rẹ̀ sí ní bu wípé bàbá ìyá rẹ̀ tàbí ìyá rẹ̀ wo ni kò sí láyé mọ́ tí ó fi ń sọ fún ẹni tí ó ń bá sọ̀rọ̀ wípé òun kò rí tí tòun rò mọ́. Ó ní ṣe ni ó yẹ kí ó sọ fún ẹni tí ó ń bá sọ̀rọ̀ wípé kò sí ibi tí òun lọ wípé òun kò lè kọ òun sílẹ̀. Bẹ́ẹ̀ ni Dami sọ fún Portable wípé kó gbé ojú rẹ̀ jáde òun fẹ́ rí i tí ó sì tún tọrọ owó lọ́wọ́ rẹ̀ wípé kó fún òun ní owó tí ó sọ wípé òun máa fún òun. Lẹ́yìn tí ọmọ Ọlálọmí gbé ìtàkùrọ̀sọ yìí jáde ni ó wá pariwo síta wípé wọ́n yan òun jẹ ni wọ́n ń gba owó lọ́wọ́ òun. Ó ní òun wá ìdájọ́ òdodo nítorí ọmọbìnrin tí òun gba ilé fún tí òun ṣí ṣọ́ọ̀pù fún tí òun kó
tí ó kó gbogbo ẹrù kúrò lọ́dọ̀ òun tún padà wá. ó ní báwo ni ó ṣe máa wí pé ẹni tí ó ń bọ̀ tí ó ń fún lówó kò sí mọ́, òun kò bá a ṣe mọ́. ó ní ṣé kóun máa parọ́ fún àwọn fáǹsì òun pé àwọn ò sí papọ̀ ni nígbà tí àwọn sì wà papọ̀. Portable ní ṣé ẹni tí òun bá sùn kárakára ni ó sọ wípé òun kò mọ òun rí. ó ní ohun tí ó fa ìjà àwọn ni bí Queen Dami ṣe sọ wípé òun kò mọ òun rí yìí. Portable ní Queen Dami máa ń wá sí ilé òun àti pé òun ní gbogbo ẹ̀rí lọ́wọ́ bí ọmọbìnrin náà àti àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe máa ń wá sí Odogwu Bar. èyí ni ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ń gbé ìjà Queen Dami tí wọ́n fi wọ́ òṣè sí i lára, tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ wípé kò tiẹ̀ mọ ìwọ̀n ara rẹ̀, kò lójútì rárá, bẹ́ẹ̀ ni kò sì ní àpọ́nlé fún ara rẹ̀. níṣe ni wọ́n lanu sílẹ̀ tí wọn kò lè pàdé. wọ́n ní aláìnítìjú ni Dami. ẹnìkan ní ojú gba òun tì fún Queen Dami ládùúrú ẹ̀sìn tí Portable fi ṣe, tí òun pàápàá sì ṣẹ́ ìpè lórí ara rẹ̀ wípé kò sí ohun tí ó lè gbé òun dé ọ̀dọ̀ Portable mọ́ láéláé. ó ní ó ya òun lẹ́nu wípé ó tún lè padà sí ọ̀dọ̀ ọmọkùnrin lórin tí ó ń fi ojú rẹ̀ gbolẹ̀. ṣebí tí a kò bá sì gbàgbé wípé lọ́dún tí a lò kọjá ní èdè àìyedè kan bẹ́ sílẹ̀ láàrin òun àti ọmọbìnrin yìí tí ó kìkì sí bú débi wípé ó tún bú àwọn ará Ìbàdàn tí ọmọbìnrin náà ti wá mọ́, èyí tí àwọn kan fi dènà mọ́ nígbà tí ó fẹ́ lọ kọrin níbi òde kọ́rẹ́nsì. wọ́n ní ọ̀rọ̀ tí ó sọ wípé òun gba ilé tí ó ní POP fún Queen Dami, èyí tí irú rẹ̀ kò sí ní Ìbàdàn, tí ó sọ ju ẹnu rẹ̀ lọ. ẹ̀sùn tí Portable fi kan Queen Dami náà ni wípé ó kàn ń gba owó lọ́wọ́ òun ni, kò fẹ́ bí ọmọ fún òun nítorí gbogbo ọgbọ́n ni ó ń dá tí oyún kò fi dúró ní ara rẹ̀. lásìkò yìí ni àwọn ènìyàn káàánú Queen Dami nítorí ẹ̀sìn tí Portable fi ṣe àti àwọn ọ̀rọ̀ burúkú tí ó sọ. ọ̀pọ̀ àwọn ènìyàn ló sì dáwọ́ fún un ní ìgbà náà lọ́hùn wípé kó lọ fi bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ padà, ṣùgbọ́n ní báyìí Queen Dami ti sún padà síbi ẹbí rẹ̀. ṣé láìpẹ́ yìí ni àwọn ènìyàn ti ń gbèpò yí ẹnu wípé ọmọbìnrin àti Portable ti parí ìjà, ìyẹn nígbà tí wọ́n rí Portable bí ó ṣe máa ń kọ ọ̀rọ̀ sí abẹ́ àwọn fọ́tò tí Queen Dami bá gbé jáde, tí wọ́n sì tún ń tẹ̀lé ara wọn padà lórí ayélujára. kò tíì sí ẹni tí ó mọ ibi tí ọ̀rọ̀ náà máa yọrí sí. èyí ni bí ìyá Fathia Balogun ṣe kú lásìkò tí ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lọ́wọ́. ìyá kú lóko ọmọ ògbọ́ nílé ni ọ̀rọ̀ náà dá fún òṣèré ilẹ̀ wa tí ó rẹwà dáadáa ní Fathia Balogun, pẹ̀lú bí ó ṣe dáná àríyá ọdún 65 tí ó dì nílé ayé, tí ó ń jó, tí ó ń tàdíreke níbi òde tí ọ̀pọ̀ àwọn òṣèré àti àwọn ènìyàn ńláńlá ti wà ní ìkàlẹ̀, ṣùgbọ́n tí ó jẹ́ ìyá tí ó bí nínú ti mí ẹ̀mí ìkẹyìn. ìyá náà ti tẹ́rí gba aṣọ. ìrọ̀lẹ́ ọjọ́ àìkú yìí ni ìyá ti kú, ṣùgbọ́n nítorí pé Fathia ti dáná ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ sọ́nà tí ètò gbogbo sì ti parí lórí rẹ̀, ni àwọn ẹbí ṣe pinnu láti má sọ fún un kí ó má bàa wá jẹ́ pé gbogbo ohun tí ó ti ṣe sílẹ̀ yóò dàrú, tí àwọn tí ó ti fi ìwé pé kò ní bá a níbi tí wọ́n fi ètò náà sí. èyí ni ó fi jẹ́ pé gbogbo bí òṣèré yìí ṣe ń jó tí àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ náà sì ń ná owó fún un, kò mọ̀ wípé ìyá tí ó bí i sáyé ti dágbére fún ayé pé ó dìgbò ṣe. lẹ́yìn ayẹyẹ náà ni wọ́n tó sọ fún Fathia pé ọlọ́kọ̀ tí ó wà sáyé ti padà sọ́run àsàǹtẹ̀, ni òṣèré yìí bá ba ara jẹ́ gidigidi. nínú ọ̀rọ̀ ìdárò tí ó kọ nípa ìṣẹ̀lẹ̀ náà ni ó ti sọ báyìí wípé àyájọ́ ọjọ́ ìbí mi ọdún 65 mi ni ọjọ́ mo pinnu láti ṣe ọjọ́ ìbí mi náà ní ọjọ́ àìkú Sunday, ṣùgbọ́n tí mi ò mọ̀ pé ìyá mi dáadáa ti kú ní ìrọ̀lẹ́ ọjọ́ ayẹyẹ náà, tí wọ́n sì gbé ìròyìn ìṣẹ̀lẹ̀ náà pamọ́ fún mi. ìṣẹ̀lẹ̀ pé wọ́n ti kú pàápàá kò tí ì jọ bẹ́ẹ̀ ní ara mi, nítorí ìyá mi ni ẹni tí ó máa ń dá mi lára yá. a fi àdúrà jagun ni. ọ̀rẹ́ mi tí ó dáa jùlọ àti alájọsọ mi, ẹni tí ó dàbí ẹ̀bùn iyebíye tí àwa fi ṣe ìyá fún mi. báyìí ni Fathia sọ, tí ó sì ní àwọn yóò máa kéde bí ètò ìsìnkú yóò ṣe lọ. lọ́dún tí ó kọjá ni òṣèré yìí pàdánù bàbá rẹ̀, tí ó sì ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ọ̀pọ̀ àwọn òṣèré ni wọ́n sì bá Fathia dárò ikú màmá rẹ̀, tí wọ́n sì ń sọ̀rọ̀ ìmúlọ́kànle fún un.